bàbá Ìbàdàn ẹ̀yinjú Elédùmarè mo tún dé. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Àbáyọ̀mí Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú kó ṣáàtì jíire. Àbùṣebùṣe àbùṣebùṣe o kó ṣáàtì jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Àbáyọ̀mí Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú tó bá ti jíire. Àbùṣebùṣe àbùṣebùṣe o kó ṣáàtì jíire. Ta ló sọ pọ́jọ́ òbí ò ṣe kókó? Ta ló sọ pọ́jọ́ òbí ò ṣe pàtàkì? Talent tó sọ pọ́jọ́ òbí ò ṣe pọ́n. Ó yá mo fẹ́ kó wo ẹ̀yìn wò, wo ẹ̀yìn wò. Àwọn tẹ́ ẹ̀jọ́ ṣèwé ń kọ́, ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tán ti lọ. Oore ọ̀fẹ́ lárí gbà nílé ayé, ọpẹ́ ló yẹrù ká mọ̀ fọjọ́ òbí, ká mọ̀ fi dúpẹ́, ká mọ̀ fi rántí oore tó lù ṣe ni. Ó mọ̀ kó oríire o. Àbáyọ̀mí bàbá mi onínúure, bàbá mi Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú, ó ṣe fónílé ó tún ṣe fàlejò. Bàbá mi olówó tí ń fowó ṣàánú, iwájú iwájú lójúgun ń gbé, iwájú iwájú ló sì mọ lọ́lọ́ oníbú ọ̀rẹ́. Ó ní jábọ́ lórí àkàsọ̀ ògo rẹ̀ lọ́lọ́ Olódùmarè ọba mi. Agùn tó sọ ló ní bàbá, àwò mọ́lẹ̀ lọ ẹni tó bìnrin kò lọ́nà tán pé wọ́n pé o. Bẹ́lẹ̀ yóò ò bá jọ́kọ̀ ẹni a sì jálè ẹni. Mo kí ọ kú oríire, pọ́rọ́kọ́tọ́ bí ọ̀ká bàbá mi o. Máa dá gọ̀jọ̀ nínú oríire, nínú ògo tuntun. Bàbá tó bímọ alálùbáríkà, Olúwa ṣe èyí. David ń kọ́ Abídèmí ọmọ rẹ̀ ni, kò ní kú mọ́ lójú lọ́lá níbú ọ̀rẹ́. Irúnmọlẹ̀ gbogbo Swansea ní United Kingdom London, mo kí ọ kú oríire. CEO Ebuyomex Motors, CEO Ebuyomex Hotel and Suites, CEO Ebuyomex Block Industry, CEO Ebuyomex Club New Ife Road nìbàdàn gangan tí a ń lé Olúyọ̀lé ń bí. Gbogbo tó kójọ ò ní bàjẹ́ láéláé, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan gbogbo dúkìá rẹ̀. Ó kú oríire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Àbáyọ̀mí Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú kó ṣáàtì jíire. Àbùṣebùṣe àbùṣebùṣe o kó ṣáàtì jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Bówó olùgbọ́n kólùgbọ́n jíire, bówó àrẹ̀sà o kàrẹ̀sà jíire. Àbáyọ̀mí Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú tó bá ti jíire. Àbùṣebùṣe àbùṣebùṣe o kó ṣáàtì jíire. Ọládìméjì bàbá mi ò nínú rẹ̀ Ṣẹ̀gẹ̀lú, mo ti máa yàn mo soríire. Gómìnà lọ́la ní ìpínlẹ̀ Ọ̀yọ́, adé orí rẹ̀ ò ní síbọ́ láéláé, bó o sì ń ṣe náà ni o sì máa ń ṣe lọ. Owó Olódùmarè lóde ọ̀ládé, owó Olódùmarè
Olódùmarè ló fi kìnìún so lórí gbogbo ẹranko nínú igbó tó ní ó máa ń darí wọn. Owó Olódùmarè ló fún ọ̀kín lẹ́wà ó jàre ló fi so lórí gbogbo ẹyẹ. Owó Olódùmarè ló ní pé kó wá di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá rẹ̀ ni tó fẹ́ já ọbọ̀ Olódùmarè ni a máa járù wọn lọ́rẹ́ lọ́lọ́ Olódùmarè ọba mi. Ayé ìpéjọ ọmọ ayan, ayé ìpéjọ kan mú èèrà, ayé òní péjọ mú ọ bàbá mi olóríire. Jẹ́ ń ṣe wẹ́rẹ́ o. Mo fẹ́ délé Olúyọ̀lé nílé bàbá rẹ̀ níbi ìtẹ́gbẹ́ bí ọlọ́mọ gẹ́gẹ́. Ó yá ilé ẹlẹ́rù kọ́ yá ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́. Ìbàdàn ni ọ́ nílé Olúyọ̀lé ń bí ọmọ ajẹ́bí yóò máa fi tara ń fọ́rí mu Ìbàdàn tó mèsì ọ̀rọ̀ tí ó gọ̀. Bàbá mi ṣebí wọ lọ́mọ kú wọ́n wọ́ ọmọ sùn wọ́n wọ́ òríkúsá nìyọ́ o ẹlẹ́rù jìgbìnì ìwọ ló òríkúsá ẹlẹ́rù dèdè wọ́n wọ́ gbógun lọ́nà àdètè wọ́n wọ́ gbógun lọ́nà àdàrà ẹ̀rí kan ọ̀tàfàbí bàbá rẹ̀ lọ́mọ ọ̀tàfà fẹ́nu àkófọ́rí mu àdó sọlẹ̀ lọ́tún pọ́npọ́ wáyé alápòtà gbóyan lólórí gbogbo wọn ọmọ agbọ́ sásá ogun mọ́mọ́ ọ̀sá agbọ́ yàyà mọ́yà ọmọ ogun mọ́lá olódòjò kẹrìírí lójú ogun ọmọ ìbíkúnlé alágbàlájàyàjàyà oko ìbíkúnlé ó ti tó koko ó sáré ọmọ sọ̀rún kẹtàn ọdí abigbe tafatafa ara lẹ́nu bí agere ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ mu ní láyípo àṣejì rẹ lomi abùmúbùwẹ̀ Ìbàdàn a kì í wálé ayé o ká mọ̀ ṣe lárùn kan lára ìjà gbòòrò kátàkìtì lárùn Ìbàdàn ọmọ àjòrò sùn Ìbàdàn kì í bá ní ìṣọ̀rẹ́ àìmúnirogun bàbá mi onínúure mo kí ọ mo lù ọ́ lọ́gọ̀ ẹnu ọdọọdún ńlá ń sogún ọdọọdún lè rù wá ń sọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń rà mọ́ òbí lórí àtẹ. Ẹ bá mi gbọ́mọ òkè láńtìláńtì ẹ gbọ́mọ òkè láńtìláńtì ẹ gbọ́mọ òkè láńtìláńtì bàbá mi láńtìláńtì Àbáyọ̀mí láńtìláńtì Ọládìméjì láńtìláńtì Ṣẹ̀gẹ̀lú láńtìláńtì láńtìláńtì láńtìláńtì. Kò sóhun tó dùn tó ká fọmọ rẹ̀ sílẹ̀ nílé ayé torí ọjọ́ tá a bá papòdà. Ọlọ́jọ́ bí ń fọjọ́ òní rántí yèyé rẹ̀ àti bàbá rẹ̀ tó ti lọ. Ó pé k'Ẹlẹ́dùmarè kó tẹ́wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ìyá Tíṣà ni yèyé tó bí ọlọ́mọ. Olúṣẹ́gun Ọládìméjì JP ọmọ Ìyá Tíṣà kólúkó tẹ́wọn sáfẹ́fẹ́ rẹ̀ ó yá ilé màmí rẹ̀ yá o ọlọ́fà mọ́jọ́ lálọ́mí ọmọ àbísù jókòó ìjà kadì katakítì lóró tọ̀fà ìjà kan tí wọ́n jà lọ́jọ́ sí nílé Lálọ́mí ìjà yìí sójú ìpòrò nínú oko ó sójú bàrà nínú oko ó sójú èrè nínú oko bàrà ní láyìkiri nínú oko èrè ní láfàkàlẹ̀ nínú oko àgbàdo ní lágàróró gàróró nínú oko ìbá sójú olóko ìbá làwọn ẹ̀yin lọ́mọ ńlápá ẹ̀yin lọ́mọ ńlọ́bẹ ìyẹ̀rọ ọ̀kìnìyàn bó bá làmí o má ṣe jẹ́ kọ́bẹ̀ ó jinlẹ̀ lápá mi ẹrú yín ní rọ̀bẹ̀
dẹ́dẹ́ àwọn wọ̀fà bẹ̀ wọ́n á sì rọ bàbà bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́gbẹ́ ẹ̀rọ kọ́ mọ́ kí ló lóko fẹ́ lọ ṣe lọ́nà oko bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀rọ kègbè kí ló lódò fẹ́ lọ ṣe lọ́nà odò ọmọ láàre ọmọ búre ikú gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fà mọ́jọ nílẹ̀ ìlàlọ́mí ọmọ abisujó kọ torí bí kan bá jù kan ọba ní kó wọn níróró 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 kú oríire owó olùgbọ́n kó olùgbọ́n jíire owó àrẹ̀sà ó kàrẹ̀sà jíire owó olùgbọ́n kó olùgbọ́n jíire owó àrẹ̀sà ó kàrẹ̀sà jíire Àbáyọ̀mí Ọládìméjì Ṣẹ̀gẹ̀lú kó ṣàtìjíire àbùṣebùṣe àbùṣebùṣe o kó ṣàtìjíire. ẹ̀gbọ́n yín ò nínú re tí ò fọ̀rọ̀ yín ṣeré tó fẹ̀ yín dénúdénú ló pé kí n máa kí yín o kí n máa kí yín kí n sì máa lù yín lọ́pọ̀ ẹnu tágán mò ń wí bàbá porí irin a sì fi dá lálẹ́ gàràgà King Bọ́lárìnwá Akérèlé Olúbùkọ́lá ló pé máa kí yín kí n máa kí yín kí n sì máa lù yín lọ́pọ̀ ẹnu CEO The Source Auto Akérèlé gbogbo Germany Ọbalọ́lá ló pé máa kí yín o happy birthday to you.